إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. Akí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí a ń bá lọ. So ìpín ẹlẹ́ẹ̀kejì náà fa'ilul lafif ibẹ̀ náà ni àwa tí wọ́n ń pè ní al-fa'ilul lafif al-maqrur. So àti wá ń dún wọn lọ àti wọn af'alul madiyya àwọn ìran ènìyàn mẹ́fà tí a ń sọ̀rọ̀ nípa wọn. So ọkùnrin kan, àwọn ọkùnrin méjì, àwọn ọkùnrin tí wọ́n pọ̀, obìnrin kan, àwọn obìnrin méjì, àwọn obìnrin tí wọ́n pọ̀. So lónìí inshallah a sọ nípa àwọn ọkùnrin kan tá a dojú kọ, àwọn ọkùnrin méjì tá a dojú kọ, àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí a dojú kọ tá a bá sọ̀rọ̀. So lẹ́yìn náà obìnrin kan, àwọn obìnrin méjì àtàwọn obìnrin tí wọ́n pọ̀. So tó bá rí bẹ́ẹ̀ a lọ sí ojú bọ́ọ̀dì. Náà ibi tá a ṣe dé ní ilé ẹ̀kọ́ tí ó kọjá nìyí. So inshallah bẹ́ẹ̀ náà ni a tún ti bẹ̀rẹ̀. Náà tó a fẹ́ mú fa'ilul madi ọkùnrin kan tí a dojú kọ wá. Àkọ́rọ̀ iṣẹ́ méjì láti ṣe alákọ̀ọ́ ló mú fa'ilul madi ọkùnrin kan tí kò sí mi bẹ́ẹ̀ wá pẹ̀lú ká kọ́ pé tí mo dé a lọ sínú àtọ̀mọ́ ìwọ́fù. Tó Nawaita tí mo dé ọkùnrin kan tí mo dojú kọ yìí ó ti gbé o. Tó a fẹ́ àwọn ọkùnrin méjì. Nawaituma àwọn ọkùnrin méjì tá a dojú kọ yìí ẹ̀yin méjèèjì ẹ ti gbé o. Tó àwọn ọkùnrin tó pọ̀ méjì náà láṣẹ alamu rasul aladawatu allati yazidna fil af'alil madiyya nínú kájà ọkùnrin tí wọ́n pọ̀ wọ́ alif yìí ẹ̀wọ̀n tó bá ṣe ní tó mọ́
have to badi bani okundugu na do have to do aba ati agbadu na okundugu aba dapo yadi what's mistake ni Noah plus antum of Emoa antum to baada ya di na waitun ọkùnrin tí mo dojú kọ yìí ẹ ti gbé o obìnrin kan máa jẹ́ na waiti obìnrin kan tí mo dojú kọ máa jẹ́ na waiti ó ti gbé o ẹlẹ́bi obìnrin lè má dà na waiti kí ló dé tó gbé o bẹ́yìn na waiti Nawaiti obìnrin kan tá dojú kọ ó ti gbé o so Nawaiti so Nawaiti yìí tá à ń sọ yìí ó ní àwọn tá máa ń kírun náà máa ń sọ wípé Nawaitu fardọ salati subuhi lillahi ta'ala mo gbé o so àmọ́ kíní yẹn kò dá nínú ẹ̀sìn Islam so ti ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ yẹn kò ní ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam kò kì í sọ so ní tá ń pè ní nàwa nítorí àìpé nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam tẹ́ ẹ bá ti gbèrò nǹkan yẹn ẹ ti gbèrò ẹ náà nìyẹn so ká ẹ̀ṣẹ̀ tí wọ́n fẹ́ kírun ká máa sọ wípé Nawaitu mo gbèrò fardọ salati subuh so àwọn fardọ salati dhuhr so gbogbo yẹn a ní Ànábì ó ṣe àwọn sàhábà náà ó ṣe so ti ẹ̀sìn àmọ́ kan fi lè kọ́ wa pé ti ẹ̀sìn pé ká náà fi lè gbọ́ èdè Lárúbáwá so Nawaiti obìnrin kan tí a dojú kọ ó ti gbé o náà so ọkàn ni a máa fi ń dàníyàn àwọn obìnrin méjì máa jẹ́ Nawaituma ọkàn wa láfi dàníyàn tá a bá ti fẹ́ jọ́sìn èyí sì pé tá a bá ti fẹ́ kírun á tún wá tẹ́wọ́ wípé àdàníyàn kìnnìkan kankan kò ní dì so bá a ṣe rò ó pa fẹ́ lọ kírun yẹn àti gbèrò náà nìyẹn so àwọn obìnrin méjì máa jẹ́ Nawaituma ẹ̀yin méjèèjì o ẹ ti gbé o so mi pé gbogbo ṣàwá àti ọ̀wà tá a sọ yẹn náà ọ̀wà náà máa jẹ́ ọ̀wà ìtumà méjì gbà wá so tí ń sìn ọ̀wà ìtún gbogbo yín ẹgbà wá so báyẹn náà la ṣe máa wà familiar sáwọn ìtumà ní èdè Lárúbáwá so lẹ́yìn rẹ̀ so àwọn obìnrin tó pọ̀ wọ́n máa jẹ́ Nawaituna Nawaituna àwọn obìnrin tí wọ́n pọ̀ ládojúkọ yìí ẹ ti gbé o pẹ̀lú bí àlàyé tí à ń ṣe bọ̀ fún àwọn tó bá ti ń bá wa bọ̀ ti pẹ́ àjọ ń kẹ́kọ̀ọ́ yìí bọ̀ so àmì ìlú táwọn fẹ́ lò Nawaituna kí ọkùnrin má sí ní àárín wọn tọkùnrin bá ti wà láàárín wọn Nawaitun yìí ni a là á lò tọ́ èmi tí mò ń sọ̀rọ̀ máa jẹ́ Nawaitu àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan ẹgbẹ́ àwọn tí wọ́n máa ń fẹ́ kírun yẹn tí wọ́n sọ pé Nawaitu lóyún tí wọ́n máa ń sọ nìyẹn so èmi yóò mo ti gbé o so Nawaitu.
nàwáyítù mo ti gbèrò. So àwọn kọ̀ọ̀kan tó wọ̀ máa jẹ́ nàwáyínà. No, nàwáyínà yìí ń sìn. nàwáyínà àwọn ọkùnrin àwọn pátápátá ń sọ̀rọ̀ àti gbèrò. So ó lè jẹ́ èèyàn méjì, ó lè jẹ́ obìnrin kan àtọkùnrin kan, ó sì lè jẹ́ àwọn obìnrin tó pọ̀. nàwáyínà náà ni wọ́n máa sọ. So ibẹ̀ láti dá dúró lónìí. So tó bá di ilé ẹ̀kọ́ tó ń bọ̀ á tún bẹ̀rẹ̀ àwọn af'alul mudari'iyya. So subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.